bàbá dáadáa mọ̀ pa àfà ní ṣé bí ó kọ Muslim ní Abdulrasheed àbí bẹ́ẹ̀ kọ́ ni ibo kọ Muslim ní Abdulrasheed ṣé mọ̀ pé ní Libya yìí ta wà ẹ̀ káàdì là ń pè ní Rashid ẹgbọ́n kan báyìí ẹgbọ́n ti yẹn recharge card ẹgbọ́n kan. Àgbákọ́mọdé. Recharge card ẹgbọ́n kan ìlà ń pè ní Rashid níbí báyìí ìyẹn jẹ́ ara àwọn nǹkan tí à ń pariwo fáwọn àfa wa. ẹni tó bá ní nǹkan tí mo sọ yìí pé mo parọ́ tó bá wà ní Libya kó wá sókè kó wá dìbọ́ǹkì ẹ̀. ẹ lọ bèrè túmọ̀ orúkọ yín. kí là ń pè káàdì rírà àfi lòdì bí MTN Glo ìlànà pé ní rọ́ọ̀ṣì ìyẹn jẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́. ṣẹ́rí Mustapha tọmọ yẹn sọ nítòótọ́ hospital ló ń jẹ́ bẹ́ẹ̀ àmọ́ tọ́lẹ̀tì ni ìlú àwọn kankan wà tó jẹ́ pé aṣọ à ń jẹ́ ní Nàìjíríà tó ipá àwọn pípù yìí ò bá wa jẹ́ láti bí over 4 years tí mo ti wà pẹ̀lú wọn nínú ìlú bóyá mo ti pàdé àràbù méjì tó ń jẹ́ Lukman lọ bóyá mo ti pàdé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ń bẹ tá à ń sọra wa ní Nàìjíríà tó jẹ́ wípé lè bá pàdé lọ́dún àràbù àwọn ọkọ̀ tí àìtí ẹ̀gbọ́n rí ilé ìmọ̀ ẹ̀gbọ́ tẹ́ bá bí àràbù mi lè pè kí ni túmọ̀ orúkọ ilé ṣẹ́gbọ́n tí ẹni náà sọ ẹgbọ́n tí Yorùbáwùyí sọ ṣẹ́ni ẹ̀yìn tó dáké ṣíníjò ṣínímù brọ́dà mi àbí sísà mi ní ṣínímù níyẹniyẹn. So ibo ni mo lọ ń bẹ̀ ni pé tó fọ ọmọ nàfisàtì yìí mo ti di ẹ̀mẹ́ mo ti fún ní first note ìgbà tí mo gbọ́ mẹ́sẹ̀jì pé ọ̀gá ìyẹn wọ́n tẹ́tì ẹ̀ ẹnikẹ́ni bọ́ọ̀dù tó wà ní Europe tó lè rìpọ́ọ̀tù ẹ̀ tó wà ní Libya fún a máa rìpọ́ọ̀tù òun náà padà. bí a ń sọ̀rọ̀ bóyá bákan wọ́n fi yẹn gbé mọ́ra ni báwo tí ẹ ṣe jẹ́ tó ló máa rìpọ́ọ̀tù ẹ̀ ní station tó bá jẹ́ Nàìjíríà ìgbà gan tó bá ní dọ́kúmẹ́ntì tó dọ́kúmẹ́ntì lọ́wọ́ tó bá wọ station gan máa náà kẹ́ mọ́nú station ni wọ́n máa tẹ̀ mọ́lé ni tó wá lójú ọmọ Nàìjíríà ìbò wọn ti ráyè gbogbo burúkú tẹ̀yìn ṣe yẹn. nínú ìlú wọn máa pàṣẹ máa ń kírun tí wọn ti máa ń kírun tí wọn kó tẹ máa kírun tán tí wọn máa tẹ aṣọ wájú páwọn ṣe wàsífà wọn máa sọkún láìláì lálàbọ̀wẹ́rẹ́ kò sáyé rẹ̀ bíbá ẹ. alálẹ̀ at work. ní ìrírí ẹni tó bá lọ ń ṣẹlẹ̀ kó gòkè wá kó wá dìbọ́ǹkì ẹ̀ ike bí wọn á kírun tán wọn á taṣọ wàsífà wèrè kan àbíkẹ́ tó kírun àbẹ̀ kírun tán wọn á mú máìkì wọn wá sí wá sí òfò kan. ẹ lọ wá mí ní orúkọ yín. mo fi rú ẹ mo fi Ọlọ́run máa búra nílẹ̀ mi lẹ́yìn pé wọ́n pèrún àràbù máa wọ mọ́sìkì wọn máa kí wọ́n dẹ̀ máa gẹ́ra wọ́n máa ti mọ́sìkì wọn pa ni. wọ́n ní lọ ṣiṣẹ́. wọ́n á fa tẹ̀síwò orí burúkú kan pé yálà tí èèyàn yálà yàkọ̀ yé mu náà kò sí irú ẹ̀ ìgbìláyé irú ẹ̀ wà. tí wọ́n bá bímọ ibi ọmọ wọn kì í sin báwa ṣe márùn bàbá wa ṣe máa ń sin. báwọn yẹn ṣe. wọ́n lání kíní yẹn ọ̀pọ̀lọpọ̀ bí ọmọ wọn lógún ni wọ́n gbé fún wọ́n gbé nu fíjì ní lọ́sítà ọ̀pọ̀lọpọ̀ ibi ọmọ wọn kì í rí mẹ́lẹ̀ báwa ṣe máa rí mẹ́lẹ̀ àwa la ní arábẹ́ kì í fáwọn ọmọ wọn lárúbáwá wọn kì í fáwọn ọmọ wọn ṣókìlẹ̀ wọn kì í wẹ̀ ọmọ wọn kì í wẹ̀ fún lárúbáwá lè má wẹ̀ láàrin ọ̀sẹ̀ méjì wọn lè má fọnú. n tọ́ ni ká máa wá ṣe nìyẹn o. àwọn èrò pọ̀ bẹ́ẹ̀ dáadáa tó máa jáde sọ̀rọ̀ tó ipẹ́ wù bá wọn lọ́wọ́ ni ní tí wọ́n kojú ní tí wọ́n rí láṣìírí. mo fọlọ́ ọba búra fún yín mùsùlùmí ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà mo gbé mùsùlùmí wọ̀lú ìlú ni mo ti fi Islam lẹ̀ tí ìbẹ̀rẹ̀ ṣe mọ́sí láíláí àtàwọn ọmọdé wọ̀lú àwọn ọmọdé ọmọ mi kankan ò lè ṣe Islam mọ́. another one don comot. gbogbo ẹni tó ń gbìjà Islam lónìí ẹni kó apply lọ sí ara country tàbí bíi dáa kó wọ́n apply lọ sí Europe ló lórí bú wọn lọ. kó wọ́n apply visa wà sí ara country kó wá gbé àbí ìwọ tó wà Nàìjíríà tó ní Islam dá ọmọ bíbí ní ẹ̀ obìnrin àbọ̀ ọmọ bíbí ní ọkùnrin fi sí ẹni ara country kó lọ lọ 4 years 5 years kó wá délé kó wá ròyìn fẹ́ ìtọ́jú ẹ̀ tán níbẹ̀ ọmọ yẹn wá jáde sọ wá sọ nǹkan tó rí ẹwà ẹni tó bá ní ọpọlọ tó bá lóye sà bàbá dáadáa ẹ rí i pé fídíò tó mọ yìí ń ṣe àràbù yẹn jókòó tì lẹ́gbẹ̀ẹ́ kì í sọ̀rọ̀ ẹ̀yìn ló ń sọ ẹ wò mo ti parí ọ̀rọ̀ níbẹ̀ yẹn. ṣé ti lọ bèrè mí nínú orúkọ yín kẹ́bíbọ̀dì lọ bèrè mí nínú orúkọ ẹ o alálẹ̀ àti wọ́ọ̀kì o oníkálukú padà sílé o ẹ pa.
padà sílé ẹ lọ béèrè ohun tí wọ́n ń ṣe nílé yìí ẹ̀yẹ jẹ́ kọ́kọ́rọ́ tọ́ílẹ̀tì recharge card abájọ tó lúwo àjọ recharge card lórúkọ olúwo ó ti padà get started báyìí ó Yorùbáwùyí lórúkọ mi.